So I'm so happy, I'm overwhelmed. I'm happy that I'm alive to see today happen. Lágbára Ọlọ́run, àdàgbà, àjò. Gbogbo nǹkan tó ti ní sìn kékeré nínú nǹkan tó ṣe máa ní ni. Inshallah, because lẹ́yìn tó bá ṣọjọ́ òbí ẹ̀, àlékún owó wa tó máa wọlé, endorsement oríṣiríṣi, ẹ̀kún tó bá dá wọlé, a máa yọrí sí i. Inshallah, orúkọ tèmi ni Remi Adébáyọ̀ Shitabe tọ́pọ̀lọpọ̀ máa ń pè lọ́mọ Èkó pàtàkì. Iṣẹ́ tíátà ni mò ń ṣe o. Mo fàsìkò kí gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáńlá ayé gbogbo bẹ́ẹ̀ bá ti ń wò wá tẹ́ ti ń rí wa pé ẹ kú ọdún ẹ kú ìyèdún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà la máa ṣe láyé. Kemi Korede la bá wá bí lẹ́nìí, ọmọ dáadáa ni, ọmọ gidi ni, ọmọ tó ṣe fi yangàn ni,
ìdí tẹ́ fi rírú àwa yìí náà níbí nìyẹn ìdí tí irú wa yìí náà fi wá bí pé káwa bá ṣẹyẹ ọjọ́ ìbí ẹ̀ nìyẹn àdàgbà àdògbò kò ní í ṣẹ́kù kò jù bẹ́ẹ̀ lọ. All the way from the CEO herself, the CEO of Honey Glow, èyí tí Alhaja Kemi Korede tí wọ́n jẹ́ brand and ambassador fún ni wọ́n present a token of mo bó ṣe ń pariwo ní kìíní. Lọ́jọ́ ayọ̀ rẹ ó ní lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ lọ́jọ́ ayọ̀ rẹ. Olúwa ẹ tóbi o ẹ tóbi o ẹ tóbi o kò sẹ́ni bá lè fi ọ́ pé o ẹ tóbi o. Hello, Isuzu Aga, MC, Ọlọ́rí kì í lóye títí láíláí, Ọlọ́rí Yusuf, káwọn lè bá fún ẹ lówó mítà.